bẹ̀rù láti sọ fún ibi tí a bá ti ń bọ òrìṣà pé àníṣe òrìṣà bíbọ kìí ṣe ti Yorùbá. Iṣẹ́ rí I'm a custodian of culture and tradition. Nítorí pé ní custodian nípa ẹni tí máa dáàbò bo àṣà àti ṣe. Tí o ti rí agbádá mọ́wọ́ yìí, wọ́n dádé, wọ́n lùlù. Àwọn tí ẹ ń pè ní àṣà nìyẹn. Kéèyàn kíyàn, kéèyàn lùlù. Àwọn àṣà àti ṣe nìyẹn. Tó bá ti kán ìbọ̀rìṣà yín ẹ ṣàṣà. Kìí ṣe ìṣe Yorùbá. Ẹ̀sìn àwọn kan orò ìdílé òǹkálukú ni a fẹ́ máa gbé wá. Bí kémi náà máa pariwo ẹ máa bọ́ Kọ́lá wọlé o kí n wá máa mú lọ sí Ogun State kí n máa bẹ́ẹ̀ ni ẹ ṣe ń tàn gbogbo àwọn òrìṣà tí ẹ ń bọ yẹn. Ẹ má jẹ́ kí wọ́n gbé dọ́dọ̀ yín lọ síwájú ọba ìlú ẹ ló fẹ́ rí tó bá ti mọ̀ ẹ̀kọ́ ọba ìlú rẹ̀ ń bọ òrìṣà lọ síwájú ẹ̀ ló fẹ́ rí because wọ́n ń kó bá ọ wọ́n ń kó bá yín o gbogbo ọba tí bá ń bọ òrìṣà nílẹ̀ Yorùbá ní ń kó bá lù yẹn wọ́n ń gbé ègún wọ̀lú yẹn ègún tẹ́ ẹ̀ máa ń pa ẹ̀ àwọn ní à ń ha káàkiri ẹ lọ ìwọ dìde ló fẹ́ rí kábíyèsí mo fẹ́ rí èyí tẹ́ fi máa wówó lọ bẹ̀ yẹn tẹ́ máa wówó lọ sọ́dọ̀ àbọ̀rìṣà lọ bá o ní kábíyèsí ẹ̀yin tí jẹ́mọ́ tí ń jẹ́ kábíyèsí Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ tí ń jọba Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ wá sọ fún ọba yẹn pé ẹ̀yin là rólé rẹ o ẹ̀ ń rólé fún ni ẹ̀yin gangan kọ́ lọ́ba ẹ má bọ̀rìṣà mọ́ sọ fún tó bá ti sọ fún ọgbọ́ ọgbọ́ tí ọba ti gbọ́ tó bá ti ń lọ ìwọ ṣáà gbọ́ bàtà rẹ lẹ́nu ọ̀nà rẹ̀. bí o ṣe ní níyì láíláí nù ìwọ gbọ́n bàtà rẹ tó o bá ti sọ fún má ṣe làkúndé nùkún o Ànábì Muhammad tó bá ṣe làkúndé nùkún ni kò ní máa káàkiri Mádínà Mákà àwọn abọ̀rìṣà lọ́lọ́ bá sọ̀rọ̀ kò sọ pé kí ẹ máa bọ̀rìṣà lọ ní ẹ bá ń bọ̀rìṣà lọ ibò lẹ́yìn ó ṣe rí mọ́kàdé ẹ̀yin tẹ̀ ń ṣe làkúndé nùkún ọ̀lẹ́ ojo ní àfáà tẹ́ ń ṣe làkúndé nùkún káàkiri ṣẹṣẹ tó kí ló ké Kùránì sí kí ló já àfáà fún ẹ̀sìn wo ló gbé lọ́wọ́ tó ń ṣe làkúndé nùkún o ò tí ì jíṣẹ́ fún ẹni kí á ní o jíṣẹ́ fún àbí kọ́ wa máa sọ̀rọ̀ bí ìyàwó mẹ́fà ẹ̀yin ìyàwó mélòó ló yẹ kí n fẹ́ ní tẹ́ máa sọ̀rọ̀ àwọn tí ò kàn yín àwọn tí ò yẹ kẹ́ ẹ jẹ́ ṣẹ́tẹ́ ẹ̀jà àfáàlé lórí ní tí já àfáàlé lórí ní kọ́ ọlọ́jà fún Ọlọ́run. Nǹkan míì tí a bá ń sìn lẹ́yìn Ọlọ́run yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ ìmọ̀ abẹ́ bá ti rówó lọ́wọ́ àwọn abọ̀rìṣà tí a bá ti talẹ̀ díẹ̀ nínú owó lẹ́fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ọ̀dọ̀ Ọlọ́run lèyàn ti máa wá ọlá o ọ̀dọ̀ Ọlọ́run ọba lèyàn ti máa wá ọpọlọ. Tó o bá fẹ́ jẹ́ kó o làmì láàka ẹ̀yin ọmọ yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sóye kó o ti ń bí mi lójú mo fẹ́ ra àwọn ọmọ mi. Ìwọ náà wọ́n bẹ̀rù kò sí ẹ̀yin need security gbàgbà fún yín kò sí. O ṣe òkúṣẹ́ ẹ̀yin ọmọ yìí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ fún Ọlọ́run kéwù yín ò gbọ́dọ̀ lọ lásán ẹ̀ẹ̀kan kéwù láti lọ sọ pé kẹ́ẹ̀kan máa ń bẹ́ ẹ fẹ́ yàwó ọ̀n ṣe kínní tó ké fún ni láti ẹ̀sìn tó ló gbé lọ́wọ́ you must be able to defend it. I am defending culture and tradition wọ́n dẹ̀ ń gbọ́n tí ó dọ̀tí kù bẹ́ẹ̀ ìtọ́dọ̀ títí ń ba àṣà wa jẹ́ tí ẹ̀yin ò fẹ́ máa wọṣọ Yorùbá tẹ́ fi fẹ́ máa dọ̀bálẹ̀ fún ìyá àti bàbá mọ́ àwọn àṣà òun ni pé ẹbọ ti wà ń bẹ̀. Ìbọ̀rìṣà tó kún àṣà Yorùbá òun lẹ̀ fẹ́ fi gba àṣà àti ṣe Yorùbá dáadáa mọ́. Sẹ́yìn pé gbogbo onítẹ̀ wa fìlànsì ó lójú ètò ọ̀pá mọ́lẹ̀ fìlà ó lẹ́wọ̀ fìlà bí Haúsá. Torí ẹ ti rí i pé àṣà yẹn sẹ́ ìṣe yẹn ó ní kò yé yín tẹ́lẹ̀ mọ́mí ń jẹ́ kó yé yín wọ́n ń fọ́ mọ́ wọ́n ń fọ́ àṣà àti ìṣe Yorùbá mọ́ tí ò sí ìbọ̀rìṣà níbẹ̀.